How are you and how do you do? Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tí ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Àánú Olódùmarè ò mọ̀ ní fi yín sílẹ̀ o. Ẹ kú ọjọ́ gbogbo, ẹ kú àtìgbàdégbà. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi. Àjàó àrò ni mi Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Mo kí nínú ilé, mo kí lẹ́ẹ̀dẹ̀ yìí. Ìdáwọ́lé yín yóò máa yọrí sí rere lágbára Ọlọ́run. Pápápá ni mo fẹ́ ṣe. Pápápá tí wọ́n ṣe nílùú Pápá. And again, mo observe pé gàgà gúgú kọ́là tó pẹ̀ ní olè pò ní ìtànà alẹ́, that is number one. And kò sábà sí nǹkan tágbẹ̀ ń ṣe lóko tí ń dòrò àfẹ́yí tó fẹ́ waṣọ ẹgbẹ́ lélẹ̀ tó túmọ̀ sí wípé a ní láti máa pẹ́ púpọ̀ lórí ètò wa ká ṣe níwọ̀nba bẹ́lẹ̀ ń já kó nítumọ̀ bẹ́lẹ̀ ń já ká kúrò bẹ́lẹ̀ ń já. Gẹ́gẹ́ bí ìṣe mi ò ní wípé ibikíbi táfẹ́fẹ́ kínní ń fẹ́ dé, mo gbàdúrà wípé a ò ní mòṣì, a ò ní fòṣì lògbà, a ní mọ̀nira. Bó ti wù kó le tó lórílẹ̀‐èdè yìí kò ní le mọ́ wa. Irọ́ ò dáa, ẹni tí ń pa ò lálàáfíà, nǹkan le tàìrọ̀ òjò kọ́. Kí ni tí mo bá wálé ní gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Adémọ́lá Jackson Adélékè. Òun náà ni mo gbọ́ wípé wọ́n ní wọ́n háàkì nọ́mbà wọn. Wọ́n láwọn hákà wọ́n háàkì nọ́mbà wọn. Kò jẹ́ kàyéfì, ó sì tún wá jẹ́ kàyéfì. Ìdí tí ó fi jẹ́ kàyéfì ni pé ọmọ tuntun yìí ṣàkópa àjẹ́. Àwọn tí wọ́n hack wọn ní respect for anybody. Kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè hack lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Tó bá rò pé wọ́n lè hack nọ́mbà ẹ tàbí wọ́n lè hack account ẹ tàbí wọ́n lè hack bank account ẹ tàbí Facebook tàbí WhatsApp ẹ, irọ́ ló ń pa o. Ọlọ́run ò jẹ́ kó bọ́ sọ́wọ́ ni o. Ọlọ́run ò jẹ́ kó ṣe kòńgẹ́ wọn ni. Because àwọn tá à ń sọ yìí expert ni wọ́n mọṣẹ́ wọn ṣe. Ó kàn jẹ́ pé n tó dùn yàn bẹ̀ ò ní wípé ọpọlọ tí wọ́n fi ń ṣòfò tàbí tí wọ́n fi ń ṣiṣẹ́ láabi yìí, kí ló dé tí wọn ò lò fún nǹkan tó lè mú ìdàgbàsókè wá bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà. But unfortunately, majority wọn tó lè ṣe tó lè mú ìdàgbàsókè wá bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn gọ́fìmẹ̀ntì yìí ò kì í pay attention sí wọn. Because oríṣiríṣi talented people ló wà ní Nàìjíríà tí wọ́n ní ẹ̀bùn lóríṣiríṣi. Mo ráwọn kan tí wọ́n sọ pé wọ́n ń fly plane bó tiẹ̀ jẹ́ pé kékeré nǹkan ó lè dé gbéra ńlẹ̀, ó lè fò, ó lè ṣe. Oríṣiríṣi àwọn èèyàn ló máa kọ́kọ́ attack wọn. Ẹlòmíà ní drone ni wọ́n ṣe, kì í ṣe plane. Ṣùgbọ́n ìbáà jẹ́ drone jù bẹ́ẹ̀ lọ, fúnra lára wọn ni wọ́n mú páànù tí wọ́n gé, fúnra wọn ni wọ́n jòpọ̀, fúnra wọn ni wọ́n place tí wọ́n pè ní engine sínú àwọn páànù yìí, fúnra wọn ni wọ́n fi táyà sí lẹ́sẹ̀. Ó lè sáré ńlẹ̀, mòrélè tán ṣe tọ́ ìbọ̀bọ̀ kan ṣe, ó lè sáré ńlẹ̀, ó lè gbéra, ó dẹ̀ tún land bí plane. Irú èèyàn bẹ́ẹ̀ ó yẹ ká ti rí àwọn governors tí wọ́n ó ti pè é. Ó yẹ kí federal government ó ti pè é. Irú àwọn ọmọ tí wọ́n rán lọ China nìyẹn. Ọmọ tí ó yẹ kí wọ́n rán lọ sí China, kì í ṣe eléyìí tí wọ́n waste owó wa láti rán àwọn èèyàn lọ sí Saudi Arabia, tí wọ́n kàn lọ ń gbẹ̀yìn góòlù lásán wálé, tí wọ́n kàn ń gba táìtù dàlájà. Eléyìí tá a mọ̀ sí misplaced priority. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n lẹ́bùn báyìí ó ní wọ́n ronú láti lò fún dàgbàsókè orílẹ̀-èdè kankan tàbí ìpínlẹ̀ kankan, because orílẹ̀-èdè ò recognize wọn, ìpínlẹ̀ kankan ò recognize wọn, àwọn olówó tá a ní láwùjọ ò recognize wọn. Táwọn olówó tá a ní láwùjọ lè fowó ṣe, kò sí iye tí wọn ò lè ná lórí ìdí, kò sí iye tí wọn ò lè ná lórí ọjà, kò sí iye tí wọn ò lè ná lórí tòtò mẹ́lẹ́tò. As in, àwọn yẹn lówó láti rán obìnrin lọ sí Dubai kó lọ ra ago wá, kó lọ gbafẹ́, kó lọ sinmi. Wọ́n lè kọ́ mansion fóbìnrin Lẹ́kí, Lájàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí nìyí táwọn ọmọ wọ̀nyí náà fi ń ṣe wọ́n lọ́sẹ̀. Because ikú wọlé ahoro bá ń sá ni o, òfò iṣẹ́ ni tí ọ̀bá ní o. Bẹ́ẹ̀ ló ń fẹ́ àkàkáǹtì mi ní nígbà tí ọ̀bá sì ń kankan bẹ́ẹ̀, ọwọ́ àkàkáǹtì ọkàn waste time ààrẹ náà ni. Ṣùgbọ́n àwọn tó ní billions of naira nínú àkáǹtì, tó ní millions of naira nínú àkáǹtì, àwọn láyà wọn máa já kán máa àkàkáǹtì wọn.
now ńgbà tí wọ́n wá hack àkáǹtì odidi tán hack nọ́mbà odidi gómìnà, so ìjọba fi ọ̀rọ̀ síta wípé ẹnikẹ́ni kó má transact pẹ̀lú nọ́mbà gómìnà Jackson Adémọ́lá Adélékè. Nọ́mbà wo? +234 803 365 7555. gbọ́ lẹ́ẹ̀kan sí +234 803 365 7555. so gẹ́gẹ́ bí agbẹnusọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe sọ, wọ́n ní gbogbo ìgbésẹ̀ làwọn ti ń gbé o, gbogbo ọ̀nà làwọn ń sán, gbogbo akitiyan làwọn ń ṣe láti wo ibi tí kinní ọ̀hún ti wọ́, ta ló sán sọrú ẹ̀ sọ̀rọ̀, ta lájẹ ìwà àbàjẹ́ ọ̀ máa sí mọ́ lórí, kí nìdí tí wọ́n fi ṣe. ṣùgbọ́n títí ìgbà náà kí gbogbo general public kí wọ́n wà at alert, torí gbà tẹ́nìkan pè wọ́n, majority àwọn ọmọ tí wọ́n hack kinní yìí wọ́n lè change voice sí ìgbàgbà, wọ́n á lo voice gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, yóò dàbí ẹni pé òun gangan ni, wọ́n á dẹ̀ lu anybody ní jìbìtì. yes bọ́n ṣe wà yẹn wọ́n lè pe anybody tó ní nọ́mbà gọ́vnà lọ́wọ́, because wọ́n á ti rí contact list gọ́vnà. irú àwọn onírà ń he kò sẹ́ni tẹ́ fẹ́ rí lórí contact list gọ́vnà tí ìṣe àwọn èèyàn ńláńlá náà bíi gọ́vnà bíi tiẹ̀, bíi àwọn ministers, bíi senators, bíi president àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. They can just call anybody. Hello, this is Jackson ló ń sọ̀rọ̀, Adémọ́lá Adélékè yá. ẹ mọ̀ kọjọ́ mẹ́ta wọ́n ní di like 200 million naira kan bẹ́ẹ̀, mo fẹ́ sáré lò níbi tí mo wà yìí, mo wà bit shock ńbẹ̀, mi lè dìde, wọ́n dẹ̀ ní ìdánwò yẹn pápápá, I'll pay you by weekend. wọ́n ní mọ̀ pé kìí ṣe gómìnà o, wọ́n máa lo voice tó jọ ti gómìnà dáadáa. ní tó bá mú èèyàn tó lè clone voice àwọn ọba, voice àwọn gọ́vnà wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ oríṣiríṣi láti gbọ́. àti tó bá gbọ́ngbà táwọn ọmọ yìí tán bá ń confess nígbà tọ́wọ́ òfin bá bà wọ́n, ìwọ gan yanu lẹ̀ ni o, bí ajagbẹ̀rán lẹ́bu. wọ́n máa sọ pé nǹkan yààyàn lẹ́nu, ó yààyàn fọ́tò, èèyàn yanu lẹ̀ ni. so gẹ́gẹ́ bí agbẹnusọ gómìnà ṣe sọ, wọ́n ní kẹ́ ẹ ṣọ́ra o fún anybody tó lè pè yín o, bóyá pé látọ̀dọ̀ gómìnà o, because ẹlòmíì lè pe fi nọ́mbà gọ́vnà pé anybody kó sọ pé personal assistant gọ́vnà ló ń sọ̀rọ̀, gọ́vnà ní kò ń bá òun béèrè ní táwọn ọmọ ẹ̀dẹ̀ máa ṣe náà ní owó náà fẹ́ fi gbà. so you have to be very very careful before you do business with anybody. oríṣiríṣi àwọn èèyàn ló wà lórí social media tán ń portray ara wọn, tán impersonate àwọn èèyàn, àwọn ọlọ́lá. mo ti sọ fún ẹ rí, ẹnìkan ti pè rí, ẹnìkan ti send message sí mi lórí Facebook rí lórúkọ ìyàwó Senator Bukola Saraki. nígbà yẹn èèyàn ti send message sí mi pẹ̀lú picture àtorúkọ ìyàwó Pastor Enoch Adébóyè bá mi sọ̀rọ̀. ìyẹn sọ pé kí n send the prayer request mi. I was like, ṣé mọjọ́ mọ̀jọ́ yín ni, mo ṣe mo tọrọ ẹ̀bẹ̀ àdúrà ni, àmì mo lẹ́nu romi èmi ò lè gbàdúrà, mo ṣépè fún block mi. The same thing ìyá ẹni tó pe rẹ̀ níyàwó Senator Bukola Saraki, òun náà ló ń ṣe empowerment ni, so wọ́n fẹ́ kí n béèrè nǹkan tó bá wù mí tí mo fẹ́ kí àwọn ó ṣe fún mi, because àwọn rí impact mi nǹkan. wọ́n á ní ìyàwó Senator Bukola Saraki ò wá rí yàn pé ńlọrin, kò rí yàn pé ń Kwara State mọ́, èmi ní ọ̀wá pé ìyá àyà Ọ̀ṣun, kí ni business wa, kí ni tá a jọ dà papọ̀, kí ni tá a jọ ṣe papọ̀, kí láǹfààní tí mo ṣe fún tí mo ṣe fún ìjọba ọkọ ẹ̀ àbí ní fún ìpínlẹ̀ Kwara tí wọ́n fi máa ronú empowerment kankan mi. tí n bá ti bu èpè jólẹ̀ wọ́n máa block mi ni. so gbogbo èèyàn kọ́ ló ń ronú bẹ́ẹ̀. like ẹnìkan pè mí ń jẹta àbí jẹrin láti Hong Kong, ọmọ Yorùbá àtàtà ni, one of my brothers tó wà ń bẹ̀, omi kàn ní dárúkọ. wọ́n ní Mr. Wikonko òun ní wọ́n láwọn ní ọ̀rọ̀ kan táwọn fẹ́ bá mi sọ, mo fẹ́ pùtẹ̀ bọ́n ṣe pùtẹ̀ ni. mo kàn rí mẹ́sẹ̀gì wọn láti máa sọ̀rọ̀ pé àti bá ti wọ̀ láì ní pé àwọn o, so wọ́n á send message wọn pé àwọn lè bá mi sọ̀rọ̀ nísìn. wọ́n á ní lórí platform wa pé
ẹnìkan nọ́mbà kan wọ́n send nọ́mbà yẹn sí mi pé ẹni yẹn ń pe àwọn èèyàn káàkiri o, ó sọ fáwọn pé meeting wà, pé Zoom meeting wà, so pé ó ní nǹkan tá a fẹ́ discuss. MDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ta sánsan, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics, bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà, a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀, MDT Clearing Services lékè téńté, àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín, bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá, professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé. àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà product sourcing, ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́, à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics, akájú ẹ̀ àtò àlétò, iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Gómìnà tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fóòjọ ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́.
mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Wọ́n lè lo pidgin dáadáa, wọ́n lè sọ òyìnbó dáadáa. Anybody tó bá kó sí wọn lọ́wọ́ bó bá jọmọ Ìgbò ló kó sí wọn lọ́wọ́. Wọ́n lédè tí wọ́n sọ. So mo ń sọ ilé yìí ká lè wà very very careful pẹ̀lú anybody tó bá pè wá tàbí send message sí wa. Àwọn kan wà tí wọ́n máa ń send message, direct message ni sórí fóònù ẹ. Wàá rí unknown bóyá unknown number or unknown contact tàbí unknown source. Do you know pé tó bá click lórí ẹ̀ wọ́n lè fi àkè nọ́mbà ẹ̀. Bí wọ́n bá click lórí ẹ̀ pé message wo ló wà nínú ẹ̀ nothing ló wà ń bẹ̀ o but wọ́n lè fi àkè phone number wa. Ẹ já wà very careful. Governor Adémọ́lá Adélékè wọ́n ní wọ́n ti hack nọ́mbà wọn. So ẹ má transact business pẹ̀lú ẹnìkan on behalf of governor. Governor ní kí n pè yín àbí governor ní kẹ́ send nǹkan kan àbí governor ní kẹ́ fún mi ní nǹkan kan. Do not answer anybody. Àná Olódùmarè ò ní fi wá sílẹ̀ àní bọ́wọ́ o lágbára Ọlọ́run. Akandọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi. Ajáwó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ wá gbọ́kìn bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Mo kí ń pẹ́ kúṣẹ́ ẹ̀kọ́ àtàárọ̀ òní àsàn wá o. Àní sójú ohun dojú kú lágbára Ọlọ́run. Ẹ like follow page mi lórí Facebook. Awíkonko live. Awíkonko live àti àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ má bínú. Méjèèjì ni ká mọ̀ jọ carry along. Ó ní reason and purpose. Bákan náà ẹ subscribe sí YouTube channel mi. Authentic Yoruba TV, Authentic Yoruba TV, Authentic Yoruba TV. Ẹ wá Èdè Yoruba TV bí ta ti ń ka àwọn àyọkà oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Awíkonko TV náà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ. Ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tọrọ mẹ́nìmẹ́nì. Àní bọ́ wa alágbèdá o, òrùn ayọ̀ lásùn, ó dàárọ̀ o. Awíkonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.